أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي وما يضلل فلا هادي له وليا مرشدا. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع بإحسان إلى يوم الدين. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún ṣọ́ wa di àsìkò yìí, ọba tí ó fi ní iná hàn wá, ọba náà lọ́ba tí a dúpẹ́ fún. àṣekẹ́ṣe gẹ́fà nàbí wa Muhammad adápadà ọ̀rẹ́ ọlọ́kọ́ má ṣe fi ṣe kẹfẹ́ ní kọ̀ọ̀kan wa. adúpẹ́ fún Ọlọ́run tó tún jẹ́ kí a rí ọjọ́ ìní lórí ìkànnì tí a ń bá bọ̀. òun náà ni Wá Lẹ́sìn. ẹni tí Ọlọ́run lò fún ètò yìí náà, àwọn náà ni Alhaji Adébùkọ́lá Táíwò Kazeem, tí wọ́n jẹ́ olú ọ̀fà Jugaland, ní wọ́n tí àwọn òbí wọn bàbá ìyá wa Mutajiru Kazeem àti bàbá wa Safiriyu Kazeem tí wọ́n ti kọjá sálùkíyámà. ọlọ́mọṣà bá wa kẹ́ wọn lọ, ọlọ́mọṣà bá wa gẹ̀ wọ́n, ọlọ́mọṣà tún náà ní sínú kábàárì wọn. gbogbo àwa tí a wá kùnà ní ayé, ọlọ́mọṣà kún wa lọ́wọ́, ọmọṣà wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. òun ọmọ yín tí ẹ̀ ń gbẹ́ náà, òun náà ní Chief Imam orílẹ̀ Ìgbòho Central Mosque nílùú Àjùwá, Alfa Abdulwasin Thawban. ọlọ́mọṣà jẹ́ ọ̀dàgbà Ọlọ́run, ọlọ́mọṣà kún lẹ́mí, ọlọ́mọṣà wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lórí ìkànnì náà, òun náà ni Wá Lẹ́sìn. Wá Lẹ́sìn, gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ẹ̀kọ́ fún wa nínú Islam tó yẹ kí mùsùlùmí máa kọ́ṣe, tó jẹ́ àríkọ́ṣe àríwúṣe mà fún wa láti lè sọ pé káwọn náà ní ká máa tẹ̀lé. ẹni tó bá wá mọ̀ pé mùsùlùmí òdodo lòun, Ọlọ́run bá ṣàlàyé fún wa nínú Al-Qur'an. ó ń jẹ́ ká mọ̀ pé ènìyàn ni wá, àwọn lòun sì dá wa. ọba tó dá ẹ̀dá khaliqu kulli shay'in, ọba yìí lọ́ba tó dá gbogbo nǹkan pátá, àti nǹkan tí ń mí àti tí ò mí, Ọlọ́run bá náà lọ́ba tó dá wọn. Ọlọ́run bá sọ nínú Al-Qur'an fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní ya ayyuhan nas inna khalaqnakum min dhakari wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum innallaha alimun khabir. Ọlọ́run ní ya ayyuhan nas, mo pè yín ènìyàn o, mo pè gbogbo èèyàn pátá tó bá ti ń pera rẹ̀ léèyàn. Ọlọ́run ní mo pè yín, inna khalaqnakum min dhakari wa untha, mo dá yín lákọ àtabo, mo dá yín ní akọ àtabo, mo dá ọkùnrin, mo dá obìnrin. waja'alnakum shu'uban wa qaba'ila, mo wá ṣe yín ní ìran-ìran, mo ṣe yín ní ìran-ìran, mo ṣe yín ní ìkíkí kọ̀ọ̀kan. mo dá Hausa lọ́tọ̀, mo dá Yorùbá lọ́tọ̀, mo dá Ìgbò lọ́tọ̀, mo dá Fùfúdè lọ́tọ̀, mo dá Fúlàní lọ́tọ̀. mo ṣe yín bẹ́ẹ̀ 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 kẹ́lẹ́ dá lita'arafu, kẹ́lẹ́ dára yín mọ̀, kẹ́lẹ́ bá mọ̀ pé kò sẹ́ni kankan tó dàgbà jù wájú Ọlọ́run, kò sì sẹ́ni tẹ́lọ́run kórìíra. Ọlọ́run kórìíra ẹni kankan àfẹ́ni tó bá ń páyà rẹ̀. ó ní inna akramakum indallahi atqakum, pé kò sẹ́ni ẹni tó páyà Ọlọ́run, ọba tó jálá pọ́nlé wájú Ọlọ́run lẹ́ni tó páyà Ọlọ́run. ẹni tó jálá pọ́nlé ló jẹ́ ẹni tó Ọlọ́run ọba pọ́nlé. innallaha alimun khabir, dájúdájú Ọlọ́run ọba yìí ọba onímọ̀ ni, ọba tí sì máa ń fún yàn ní ìròyìn. kí ló wá dé tá a wá ń criticize ara wa nílùú tá a bára wa, nínú ayé tá a bára wa ní ìsìn? kí ló dé tán yẹ̀yẹ́ ara wa kiri? tẹ́nìkan wòra rẹ̀ pé ìjọ tòun ló dáa jù, ìjọ ẹnìkan ló dáa jù. kò sí ìjọ kan tó kọjá ìjọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ìjọ tó bá wà pátá, pẹ́dà bó ṣe lè orúkọ tó ń kẹ́ fún, bó ṣe lè kó dùn tó bá ti yapa Ọlọ́run tó sì ti yapa Ànábì sallallahu alayhi wa sallam, kì í ṣe ìjọ mùsùlùmí mọ́. ohun tó wá ń jẹ́ ìjọ mùsùlùmí náà ló gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run àti àṣẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti tàwọn aláṣẹ tó jẹ́ déédéé. lọ́lọ́run bá ṣe ń sọ fún wa pé kẹ́ bá mọ̀ pé innallaha khabirun alim, ọba yìí ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan pátá ní ayé ni. Ọlọ́run ló mẹni tó ń sìn wọn. nínú ìrun táǹkì àní sami'a Allahu liman hamidahu, Ọlọ́run ọba ló mẹni tó ń sìn wọn. Ọlọ́run ọba náà ló mẹni tó páyà òun jù. òun lọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó wá sọ, ó ní la farqu bayna al-arabi wal ajami illa bit-taqwa, kò sí yàtọ̀ láàrin Lárúbáwá àtẹni tí ò kì í ṣe Lárúbáwá àyàfi tí bá ń páyà Ọlọ́run. ló ṣe jẹ́ pé ìpáyà Ọlọ́run, ká páyà rẹ̀, ká dì í mú. gbogbo yìí tá à ń ṣe nínú ayé nísìnyí, Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Islam pè wá sí di tá à ń ṣe nísìn.
nítorí ẹ̀ ni ó ṣe jẹ́ pé Ramadan ó gbìyànjú láti tún wa ṣe. Àwọn àfáà náà ń pè wá gbogbo ìgbà. Èyí tá a tún gbọ́ yìí náà ó tún jẹ́ ká tún mọ̀ pé tọ̀ àṣé ká yéra wa padà. Kẹ́nìkan má rí ìjọ kan pé ìjọ kan ni ò dáa, kẹ́nìkan sì máa búra wọn. Ẹ̀yin já búra wa mọ́, ẹ já padà wálé. Àwọn gbogbo yín pátá tó bá wà nírú ipò tá à ń sọ yìí, ẹ túnra yín ṣe o. Ẹ túnra yín ṣe, dárúkọ ẹnìkan àsìbọ́ ẹnìkan. Ṣùgbọ́n ohun tá à ń pèpè sí náà ni pé al-Islamu dinun qayyiman. Ẹ̀sìn Islam ẹ̀sìn tó dúró déédéé ni. Ẹ̀sìn tó ṣe yí pé bí yapọ̀ bá tiẹ̀ wá, kì í ṣe lórí ọ̀rọ̀ ibadat. Ó lè jẹ́ lórí muamalat, kì í ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Tó ṣe pé Ọlọ́run bá ti sọ fún ẹnìkan lè tún sí ní ìsìn kó sọ pé ká kírun 6. Pé tìrun tiwa ní ìsìn gbọ́dọ̀ di 6 àbí 5. Àbí kó sọ pé sùúrù táǹkì ẹ jẹ́ ká dínkù sí 3. A sọ fún pé nǹkan ṣe ni. Àní tẹ̀lé. Nítorí pé Ọlọ́run bá ti mọ̀bí ní yé àti mọ̀ kalẹ̀ ni. Kì í ṣe nǹkan tẹ́nìkan lè máa tọwọ́ bọ̀. Kò sí rúmọ̀ tó fẹ́ ní mọ́nú ayé nísìn. Tó wá fi jẹ́ pé ó máa wá sọ yí pé tọ̀ ìwọ ló dáa jù. Kò sẹ́nìkan tó dá o. Àyàfi Ọlọ́run bá ló mọ ẹni tó sùn. Ẹni tí ò tí kú kò sì tí mọ orúkọ tó fẹ́ pa wọn. Ẹ já padà wálé. Ẹ já pèpè bọ́lọ́run ṣe pèpè. Bọ́lá ànábì ṣe pèpè fún wa tó ní ud'u ila sabili rabbika bil hikma wal mau'izatil hasana. Ẹ pèpè sójú ọ̀nà t'Ọlọ́run pẹ̀lú làákàyè àti wáàsí tó dáa. Ẹ já fi wáàsí tó dáa pa àwọn èèyàn. Ẹ̀yin já yé bú ara wa mọ́. Ẹ̀yin já yé sọ̀rọ̀ òdì síra wa mọ́. Ẹ̀yin já yé fẹ̀ ìdí ara wa síta mọ́. Ẹ̀yin já yé máa polongo ara wa káàkiri ní àìdá. Táwọn èèyàn tí ò kí ń ṣe mùsùlùmí náà fi máa padà wá sọ̀rọ̀ sí wa. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bira wa léèrè. Ànábì sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́. Ó ní adabani rabbi bi ahsani ta'dib. Ànábì sọ yí pé Ọlọ́run ọba mi ló kọ́ mi lẹ́kọ̀ọ́. Ó wá fi ìwà rẹ̀ ó fi jíǹkì mi. Ìwà rẹ̀ tá a wá ń sọ yìí náà l'Ọlọ́run fẹ́ ká kọ́ ṣe látara Ànábì sallallahu alayhi wa sallam. Ká mọ̀ pé òun náà ni ká sì tẹ̀lé. Gbogbo ohun tí Ànábì bá sọ ẹ já gbìyànjú ká tẹ̀lé o. Ohun tí Ọlọ́run náà bá sì sọ ẹ já tẹ̀lé o. Gbogbo ìta abára wa ní ayé ní ìsìn tá à ń ṣe fúnra wa. Islam kọ́ ló pè wá lọ bẹ̀. Kí aṣáájú máa bó eré ẹ̀yìn, kí eré ẹ̀yìn máa bá aṣáájú, kọkùnrin ó máa bóbìnrin, kóbìnrin ó máa wọra rẹ̀ pé òun lòún dáa jù. Kò sẹ́nìkan tó dáa àyàfẹ́ ni Ọlọ́run. Inna akramakum indallahi atqakum. Ẹni tó bá páyà Ọlọ́run ọba tó bẹ̀rù àtúbọ̀tán, tó bẹ̀rù pé ìjẹ́ kan bẹ́ tó mú padà kúrò nínú ayé, òun lẹni tó páyà Ọlọ́run. Gbogbo ayé pátá ẹ lọ wòra yín yẹ̀ wò. Kóníkálukú túnra rẹ̀ ṣe. Kóníkálukú yẹra rẹ̀ wò. Kóníkálukú mọ̀ pé ìjẹ́ kan bẹ́ tó mú padà pàdé sàtíà. Kóníkálukú lọ mọ̀ pé kò sí nǹkan kan nínú ayé lásán àfihàn tó ṣe pé yóò dàbí atẹ́gùn ni tí ó sì gbé gbogbo ẹ lọ. Nítorí náà Ọlọ́run máa ṣàtọ́ni kọ̀ọ̀kan wá ṣe. Ọlọ́run máa ṣàgbàdúrà wa Ọlọ́run. Èyí tá à ń sọ yìí náà a fi ń túnra wa ṣe ni a fi ń tara wa lólobó. Ẹni tí ń sọ náà mọ̀. Àwa tá à ń gbẹ́nà kì í ṣe pé a mọ́jú. Gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú kan ní pátá Ọlọ́run máa ṣàtún gbogbo wa ṣe. Gbogbo ìjọ mùsùlùmí lápapọ̀ Ọlọ́run máa ṣàtọ́ni kọ̀ọ̀kan wá ṣe. Ọlọ́run máa ṣàtún wa ṣe Ọlọ́run. Gbogbo àwọn aṣáájú wa Ọlọ́run bá wa wà pẹ̀lú wọn Ọlọ́run. Ọlọ́run kó kún wọn lọ́wọ́. Ọlọ́run kó kọ́ wọn níwà rere wò. Ọlọ́run kó wá fún wọn níwà rere ṣe. Àwa náà tá a sì jẹ́rú ẹ̀yìn náà Ọlọ́run máa ṣe fún wa níwà rere wò. Ọlọ́run kó wá tún wa ṣe Ọlọ́run. Ọlọ́run kó wọlá inú oṣù Ramadan tí a wà yìí. Ọlọ́run kó tún wa ṣe Ọlọ́run. Ọlọ́run má fi wá bú ẹ̀sìn. Ọlọ́run máa ṣe wá fẹsẹ̀ pọ́n wá lé Ọlọ́run. Ọlọ́run máa ṣe wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ohun tá a wá ń tọrọ nínú oṣù yìí náà pátá Ọlọ́run máa ṣe dàlé wa lọ́wọ́ o. Gbogbo èyí tó ti wá dàlé wa lọ́wọ́ Ọlọ́run máa fi pa wá lẹ́kún. Gbogbo èyí tá a wá ń sunkún náà tíwájú rẹ̀ pé kò sẹ́ni tó lè ṣe àfi sàtíà. Ọlọ́run máa ṣe bá wa ṣe Ọlọ́run. Ọlọ́run máa ṣe wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìjọ mùsùlùmí lágbàáyé Ọlọ́run máa ṣe dúró tì wá Ọlọ́run. Gbogbo ibi tí mùsùlùmí ti ń lọ sẹ́yìn Ọlọ́run máa ṣe fàwágùn kí Ọlọ́run. Gbogbo ibi tá a ti wá ń lọ wájú Ọlọ́run máa jẹ́ ara ẹ̀yìn láíláí Ọlọ́run. Ẹni tó lọ́run ṣe fi ṣagbátẹrù ètò yìí àwọn náà ni Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ orí ọ̀fọ̀ àjùrà land. Ọlọ́run máa ṣe kún bàbá náà lọ́wọ́. Ọlọ́run bá fún wọn lálàáfíà ara. Àsìkò ẹ̀mí àsìkò àlàáfíà ara Ọlọ́run máa ṣe jogún fún wọn. Àsìkò ẹ̀mí gígùn Ọlọ́run máa ṣe wà pẹ̀lú wọn. Ọgbọ́n làákàyè tí wọ́n fi tòlú náà Ọlọ́run máa ṣe wà pẹ̀lú wọn lọ. Wọ́n wá ṣe ní ìrántí àwọn òbí wọn tí wọ́n ti kọjá lọ sí al-qiyamah àti ìyá àti bàbá Ọlọ́run máa ṣe bá kẹ́ wọn. Bismillahi qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àwa náà tá a wá kù ní ayé náà Ọlọ́run máa kọjú pa wá o. Òun ọmọ yín tẹ̀ ń gbẹ́ náà òun náà ni Abdulwasin Fawban tó jẹ́ chief imam orílẹ̀ Ìgbòrè Central Mosque nílùú Àjùrà. Ọlọ́run máa ṣe kún wa lọ́wọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.